máa ń pe ọ̀rọ̀ yìí lọ́wẹ̀ ṣùgbọ́n ó ti láàrò nínú bí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé lógbómọ̀ṣọ́ ti pé oṣù kan lákàtà àwọn ajínigbé. mi ìmọ̀ rí bẹ́ẹ̀ ni a ò ní àjọṣepọ̀ kan, wọ́n kàn fẹ́ fi ọ̀rọ̀ rẹ̀ bà orúkọ mi jẹ́ ni. olùdíje sípò gómìnà lẹ́gbẹ́ òṣèlú accord nípínlẹ̀ ọ̀yọ́ oríyọmí hamzat ló fèsì lẹ́yìn tí àwọn kan ní ó ní ìbáṣepọ̀ pẹ̀lú afurasí adigunjalè táwọn ọlọ́pàá ń wá. ìbéèrè rèé o tí ìjọba ní láti dáhùn rẹ̀ pé kí ló dé tí ìjọba rókù general Rabe gbà sílẹ̀ àmọ́ tí wọn kò rí òkú olùkọ́ tí wọ́n pa tí wọ́n gé lórí gbà fún àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ọọ̀ni Ilé Ifẹ̀ ṣèdárò olóògbé Kọ́lá Oyèwọ̀ ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọlá fún ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀. ìjọba ìpínlẹ̀ Katsina nìkan ló lè ṣàlàyé bí wọ́n ṣe gba òkú bàbá mi jáde lọ́wọ́ àwọn ajínigbé. ọmọ ọ̀gágun olóògbé general Rabe ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. nínú ìgbìyànjú Abubakar láti dóòlà Abíọ́lá kúrò lẹ́wọ̀n ni wọ́n kéde ikú Abíọ́lá. ààrẹ ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. ó mà wà lágbára, àwọn agbébọn ṣèkọlù sí ìlú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo, jí baálẹ̀ gbé lọ láàfin. agbésùmọ̀mí ti ná bọ ilé ìwé ìjọba méjì, olùgbé ìlú sàásà forílé igbó láti dóòlà ẹ̀mí ara wọn. ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tẹ ọmọ ilẹ̀ Libya kan lákòókò tó ń rìn gbèrègbèrè nípínlẹ̀ Plateau. ó ní òun wọ orílẹ̀-èdè Nàìjíríà láti Libya àti Niger Republic. kí Ọlọ́run má jẹ́ ká rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà, orí kó àwọn arìnrìn-àjò kan yọ lákòókò tí wọ́n rìnrìn àjò lọ agbègbè Igbó Ọba Old Ọ̀yọ́ National Park. ó tó gẹ́ o, ìkọlù ní Kaduna, Katsina, Kebbi, Plateau, Kogi, Kwara tó fi mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. ìkọlù ìjínigbé ìṣekúpani ojoojúmọ́ yìí tó gẹ́, ìjọba ẹ wá nǹkan ṣe sí i. Falz ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. ẹ fi Tinubu lọ́rùn sílẹ̀ kó rí mú mi kó lè ráyè ṣèjọba ṣe ohun táwọn ọmọ Nàìjíríà ń fẹ́. ìsọ̀rí àwọn èèyàn kan tí wọ́n wọ́de tako àwọn olùfẹ̀hónúhàn June 12 ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. ó mà ṣe o, ọmọọṣẹ́ kan gbẹ̀mí ọ̀gá rẹ̀ ní ìpínlẹ̀ Kwara, ó tún béèrè mílíọ̀nù 2 náírà 2 million naira lọ́wọ́ ẹbí olóògbé náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. a máa ń pe ọ̀rọ̀ yìí lọ́wẹ̀ ṣùgbọ́n ó ti láàrò nínú bí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé lógbómọ̀ṣọ́ ti pé oṣù kan lákàtà àwọn ajínigbé. gẹ́gẹ́ bí a ṣe ń ka òǹkà ìṣẹ́jú tó fi ń di wákàtí, òǹkà wákàtí tó di ọjọ́ àti òǹkà ọjọ́ tó di ọ̀sẹ̀, ọ̀sẹ̀ náà ti wá di oṣù báyìí. à ń pe ọ̀rọ̀ yìí lọ́wẹ̀ ṣùgbọ́n báyìí ó ti ń láàrò nínú. gẹ́gẹ́ bí òní ọjọ́ ajé ọjọ́ 15 oṣù kẹfà ló ti pé oṣù kan gẹ́rẹ́gẹ́ táwọn agbébọn kọlu ilé ẹ̀kọ́ LA School àti Community High School Àhòrò Ẹ̀sìnẹ̀lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. níbi ìkọlù tí à ń wí yìí ni àwọn agbébọn ti pa olùkọ́ kan, jí olùkọ́ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tí àpapọ̀ iye wọn jẹ́ 46 46. àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Àyànládé Ọláyínká fi léde lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù karùn-ún tí wọ́n jí àwọn èèyàn náà gbé lọ. ó ní nǹkan bíi aago 7 sí 9 àárọ̀ ní àwọn ajínigbé ya wọ ilé ẹ̀kọ́ náà láti ṣọṣẹ́ láabi wọn. ní àkókò tí àwọn akẹ́kọ̀ọ́ ń ṣètò orin kíkọ gẹ́gẹ́ bí ìṣe wọn lórí ìlà ni àwọn agbébọn náà dé lójijì tí wọ́n sì na ìbọn bolẹ̀. wọ́n jí ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà abilékọ Rachel Alamu pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ tí ẹnikẹ́ni kò lè sọ iye wọn lọ. lẹ́yìn ọjọ́ méjì tí ìkọlù náà wáyé ni àwọn ajínigbé náà gbé fọ́nrán fídíò kan jáde níbi tí olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ Ẹ̀sìnẹ̀lẹ̀ Rachel Alamu ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti má jẹ́ káwọn kú sákàtà àwọn ajínigbé náà. arábìnrin Alamu ni ó ń ṣe fídíò náà láti béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ gbogbo èèyàn bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ Nàìjíríà, gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́, àjọ àwọn ọmọlẹ́yìn Kristi CAN àti gbogbo èèyàn láti tètè bójútó ọ̀nà tí àwọn máa fi kúrò ní àkàtà àwọn ajínigbé náà. nínú fọ́nrán fídíò ọ̀hún ó ní mo fẹ́ kí ẹ bá wa yanjú ọ̀rọ̀ yìí nítùbí ìnùbí kí a má bàa kú síbi. nígbà tó tún di ọjọ́ 27 oṣù karùn-ún yìí tó jẹ́ àyájọ́ ọjọ́ àwọn ọmọdé lágbàáyé ní fọ́nrán fídíò míì tún jáde níbi tí arábìnrin Àlàmú ti bẹ̀bẹ̀ lórúkọ èèyàn tí wọ́n wà ní ìgbèkùn ajínigbé náà. ó ní ẹ jọ̀wọ́ à ń bẹ̀bẹ̀. ó ní ló pé ọjọ́ 13 tí wọ́n ti kó wa
a sì wà nínú igbó títí di àkókò yìí. À ń bẹ̀ yín ààrẹ Tinubu, gómìnà Ṣèyí àtàwọn ọmọ Nàìjíríà míì kí wọ́n dìde fún ìrànlọ́wọ́ wa. Mo ké pe àjọ NUT ANCOPS kí wọ́n ràn wá lọ́wọ́ láti bá wọn sọ̀rọ̀. A kò fẹ́ kí wọ́n fi agídí ṣe. Ohun tí a béèrè ni pé kí wọ́n bá wọn dúnàdúrà kí wọ́n lè fi wá sílẹ̀. A wà nínú òtútù, a wà nínú òjò àti nínú oòrùn. Àwa àtàwọn ọmọ kékeré ni a wà níbí. Ẹ jọ̀wọ́ à ń bẹ̀ yín, ẹ má jẹ́ kí wọ́n fi ayé wa ṣòfò. Lẹ́yìn fọ́nrán fídíò náà ni àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ìwọ́de àlàáfíà láti pè fún ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé nílé ẹ̀kọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́. Ìfẹ̀hónúhàn náà wáyé ní ìlú Ìbàdàn, Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́ àti ìlú Ìṣẹ́yìn. Ọ̀gbẹ́ni Ọdúnayọ̀ Àjàlá tó jẹ́ ọ̀kan lára àwọn tó kópa nínú ìfẹ̀hónúhàn náà ṣàlàyé wípé ọ̀pọ̀ olùkọ́ ni ẹ̀rù ń bà báyìí láti lọ síbi iṣẹ́ nítorí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé l'Ógbómọ̀ṣọ́. Ọdúnayọ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire níbi tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti ṣẹlẹ̀ ni mo ti ń ṣiṣẹ́. A jáde láti jẹ́ kí ìjọba ràn wá lọ́wọ́ láti gba àwọn akẹgbẹ́ wa àtàwọn akẹ́kọ̀ọ́ wa jáde ní àhámọ́ àwọn ajínigbé àgbébọn. Ó tẹ̀síwájú wípé a fẹ́ kí ìjọba ràn wá lọ́wọ́. Ọmọ ọdún kan àbọ̀ wà nínú àwọn tí wọ́n jí gbé yìí. Lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tako àbá ìdúnàdúrà pẹ̀lú àwọn ajínigbé agbébọn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé ní Ògbómọ̀ṣọ́. Nínú fọ́nrán fídíò kan tó ṣàfihàn adarí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀nàrẹ́bù Adébọ̀ Ògúndòyìn pẹ̀lú ìjókòó ilé sọ wípé ìjọba kò ní sanwó fáwọn agbésùnmọ̀mí láti fáwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé lómìnira. Ògúndòyìn sọ nínú fídíò náà wípé ṣé tó bá jẹ́ ẹ̀yin ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé ẹ máa gbà láti fún àwọn ajínigbé agbésùnmọ̀mí ní owó gọbọi, nǹkan ìjagun àti àgbékalẹ̀ òfin tí kò ní takò wọ́n lọ́jọ́ iwájú. Ògúndòyìn ní ṣé ẹ̀yin máa fáwọn agbésùnmọ̀mí láwọn nǹkan yìí tí wọ́n máa fi gbilẹ̀ sí i lágbègbè ìgbèríko tí wọ́n ti ń ṣọṣẹ́. Adarí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ pé ọ̀pọ̀ èèyàn ní kò mọ ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan táwọn agbébọn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé níjọba ìbílẹ̀ Oríire ń béèrè fún. Àwọn èèyàn ní láti ṣe sùúrù lórí ọ̀rọ̀ yìí. Ó ní ìjọba yóò fáwọn agbésùnmọ̀mí ní ìgboyà àti ìrónilágbára láti túbọ̀ máa ṣọṣẹ́ sí i tí wọ́n bá lè fún wọn láwọn nǹkan tí wọ́n ń béèrè fún. Àmọ́ lẹ́yìn èyí ni fídíò míì tún jáde sórí ayélujára níbi tí arábìnrin Àlàmú ti rọ àwọn akọ̀ròyìn àtàwọn tó ń gbé ìròyìn nípa ìjínigbé náà láti ṣe pẹ̀lẹ́ kí wọ́n yéé gbé ohun tí kì í ṣe òótọ́. Ó ní àwọn ajínigbé náà ṣàfihàn àwọn nǹkan fún àwọn pé àwọn èèyàn sọ pé àwọn ń béèrè fún òfin ṣẹ̀ríà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti owó láti gba ìtúsílẹ̀ àwọn. Obìnrin náà ní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. Ó ní níṣe ni àwọn èèyàn mú nǹkan nira sí i fáwọn nítorí àwọn ajínigbé náà ní ohun tí àwọn ń fẹ́ kò ju láti gba àwọn èèyàn wọn tó wà ní àhámọ́ sílẹ̀ lọ. Àlàmú jẹ́ kó di mímọ̀ lọ́jọ́ náà pé òní ló pé ọjọ́ 24 tí a ti wà níbí yìí. Ó dàbí pé àwọn kan mú kí ìṣòro wa peléke sí i. Wọ́n fi àwọn ìwé ìròyìn kan hàn wá níbí tí wọ́n ti kọ síbẹ̀ pé àwọn tó jí wa gbé ń béèrè fún ìtúsílẹ̀ àwọn èèyàn kan. Wọ́n béèrè fún ọkọ̀, wọ́n béèrè fún bílíọ̀nù kan náírà àti ìmúlò òfin ṣẹ̀ríà. Àwọn nǹkan yìí kì í ṣe òótọ́. Wọ́n kàn ń dá ìṣòro kalẹ̀ fún wa ni. Kò sí ẹni tó fi tipátipá mú wa láti máa ṣẹ̀sìn Islam. Wọ́n fi wá sílẹ̀ láàyè wa. Wọn ò béèrè fún owó tàbí òfin ṣẹ̀ríà. Wọn ò béèrè fún nǹkan ìjà ogun. Nǹkan ẹyọ kan tí wọ́n ń béèrè ní ìtúsílẹ̀ àwọn èèyàn wọn. À ń bẹ àwọn èèyàn láti má fi ẹ̀mí wa ṣe òṣèlú. A lérò pé ìjọba máa jíròrò pẹ̀lú wọn láti mọ àwọn tí wọ́n fẹ́ ìtúsílẹ̀ wọn kí àwọn náà lè gba ìtúsílẹ̀. Fídíò yìí mú káwọn èèyàn kan faraya, pàápàá àwọn mùsùlùmí, ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn kò ní sọ ohunkóhun nípa rẹ̀. Kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọmọọba Dọ̀tun Oyèládé sọ fún BBC News Yorùbá wípé láti ọjọ́ tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ lọ ní Ẹ̀sìn Ẹ̀lẹ̀ àti Yawọta l'Ógbómọ̀ṣọ́ ní ìjọba ti pinnu pé òun kò ní máa ṣe àróhùnbọ̀hùn pẹ̀lú ẹnìkankan lórí ìṣẹ̀lẹ̀ náà. Kọmíṣánná fún ètò ìròyìn ní ìjọba kò ní dá ẹnikẹ́ni tó bá ń kọ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ náà lóhùn. Ọmọọba Oyèládé sọ pé nǹkan ẹyọ kan tó jẹ ìjọba gómìnà Ṣèyí Mákindé lógún ní bí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ yóò ṣe padà wálé ní àlàáfíà. Ìjọba ti pinnu láti má sọ nǹkan kan síta lórí ọ̀rọ̀ yìí, àmọ́ iṣẹ́ ń lọ lọ́wọ́
lórí àti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n wà lákàtà àwọn ajínigbé. mo fi ń dá aráàlú lójú wípé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò padà rẹ́rìn lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí. ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò sì jẹ́ ìpínlẹ̀ àkọ́kọ́ níbi tí ọ̀rọ̀ àwọn ajínigbé yóò ti lójútùú ní gbogbo Nàìjíríà. ní ọjọ́ ajé ọjọ́ 15 oṣù kẹfà tó jẹ́ ọ̀sẹ̀ 4 gẹ́rẹ́gẹ́ táwọn èèyàn náà ti wà ní àhámọ́ àwọn ajínigbé ní gómìnà Ṣèyí Mákindé gbé àtẹ̀jáde kan síta pé àwọn ti mọ ibi táwọn agbébọn kó àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ahoro ẹ̀sìn ẹ̀lẹ̀ àti yàwọ́ta lÓgbómọ̀ṣọ́ pamọ́ sí. ó ní nínú igbó ìjọba Old Ọ̀yọ́ National Park làwọn ajínigbé náà wà pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire lÓgbómọ̀ṣọ́. ó sọ pé bí igbó ọba náà ṣe tóbi tó ló jẹ́ kó nira fáwọn ẹ̀ṣọ́ aláàbò láti lè tètè dóòlà àwọn tí wọ́n jí gbé àti pé ọ̀rọ̀ náà gba sùúrù àti ìfarabalẹ̀ kí wọ́n bá lè rí àwọn èèyàn tó wà lákàtà àwọn ajínigbé yìí dóòlà ní ààyè àti àlàáfíà. mi ò mọ̀ rí bẹ́ẹ̀ ni a ò jọ ní nǹkan pọ̀ wọ́n kàn fẹ́ fi ọ̀rọ̀ rẹ̀ bà orúkọ mi jẹ́ ni. olùdíje sípò gómìnà lẹ́gbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ Ọ̀yọ́ Oríyọmí Hamzat ló fèsì lẹ́yìn tí àwọn kan ní ó ní ìbáṣepọ̀ pẹ̀lú afurasí adigunjalè táwọn ọlọ́pàá ń wá. ìlúmọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ àti olùdíje sípò gómìnà fún ẹgbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ Ọ̀yọ́ Oríyọmí Hamzat ti sọ pé òun kò ní nǹkan kan ṣe pẹ̀lú Babátúndé Surajudeen Suril Ìlúpéjú afurasí adigunjalè táwọn ọlọ́pàá ń wá. Oríyọmí ṣàlàyé nínú àtẹ̀jáde kan tó fi síta wípé àwọn tí wọ́n lóhùn ní àjọṣepọ̀ pẹ̀lú Surajudeen fẹ́ ṣàkóbá fún ìpolongo ìbò òun ni. gbajúgbajà akọ̀ròyìn náà tó ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Àgídìgbò FM nílùú Ìbàdàn sọ pé àwọn èèyàn kan ló fẹ́ bà orúkọ òun jẹ́ pàápàá jùlọ pẹ̀lú bóun ṣe fẹ́ díje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 ló jẹ́ kí wọ́n máa sọ kiri pé òun ní àjọṣepọ̀ pẹ̀lú Suril Ìlúpéjú. Oríyọmí sọ pé mo ti rí ìròyìn kan lórí ayélujára èyí táwọn èèyàn kan fi ń sọ pé mo ní àjọṣepọ̀ pẹ̀lú afurasí ọ̀daràn kan Surajudeen Àdìó Babátúndé táwọn èèyàn mọ̀ sí Suril Ìlúpéjú. mo ń fi àsìkò yìí sọ pé mi ò mọ̀ Suril Ìlúpéjú mi ò sì ní àjọṣepọ̀ kankan pẹ̀lú rẹ̀. bákan náà mi ò ṣagbátẹrù fún ẹnikẹ́ni láti hùwà ọ̀daràn bẹ́ẹ̀ sì ni èmi náà kò lọ́wọ́ nínú ìwà ọ̀daràn kankan títí gbogbo àsìkò tí mo fi ṣiṣẹ́ ìjọba gẹ́gẹ́ bí akọ̀ròyìn tó fi di àsìkò yìí tí mo jẹ́ olùdíje fún ipò gómìnà lẹ́gbẹ́ Accord orí òtítọ́ àti òdodo ni mo máa ń dúró lé lórí. ọ̀rọ̀ yìí jẹyọ lẹ́yìn táwọn ọlọ́pàá yabo ilé Ìlúpéjú lágbègbè Olódó nìbàdàn lọ́jọ́ 12 oṣù kẹfà yìí lórí ẹ̀sùn ìwà ọ̀daràn. afurasí adigunjalè 5 làwọn ọlọ́pàá mú nínú ilé náà bẹ́ẹ̀ ni wọ́n sì tún rí onírúurú nǹkan ìjà olóró tó fi mọ́ oògùn gbà lọ́wọ́ àwọn afurasí ọ̀hún. orúkọ àwọn afurasí tí wọ́n mú ọ̀hún ni Ahmed Nafiu Olúkúnmi Ọláníyì Fẹ́mi Ọ̀dẹ́yìndé Jẹ̀lílì Akínadé àti Muideen Àdìó. èyí gan ló jẹ́ kí Oríyọmí fèsì sọ̀rọ̀ tó ń lọ lórí ìtàkùn ayélujára. ọ̀pọ̀ ló ń sọ lórí ìtàkùn ayélujára wípé ìsọmọgbé Oríyọmí Hamzat ní Ìlúpéjú jẹ́ àmọ́ Oríyọmí ṣàlàyé pé nítorí pé ẹnìkan pàdé òun rí kò túmọ̀ sí pé òun mọ̀ nǹkan kan nípa ohun tí ẹni náà ń ṣe. gbígba èèyàn ṣiṣẹ́ tàbí kí èèyàn jẹ́ ìbátan kò túmọ̀ sí pé èèyàn ń gbìmọ̀ pọ̀ pẹ̀lú irú èèyàn bẹ́ẹ̀ láti hùwà ọ̀daràn. bákan náà ni kò túmọ̀ sí pé èèyàn mọ̀ nǹkan tó ń lọ nínú ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. ìlúmọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ náà rọ aráàlú wípé kí wọ́n jẹ́ káwọn ẹ̀ṣọ́ elétò ààbò ṣiṣẹ́ ìwádìí wọn láì kó bá àwọn èèyàn tí kò mọwọ́ mẹsẹ̀. Oríyọmí tún sọ pé òun ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lórí ìwádìí tí wọ́n ń ṣe tí wọ́n bá nílò òun. ó ní lọ́pọ̀ ìgbà lòun ti ran iṣẹ́ ìwádìí ọlọ́pàá lọ́wọ́ sẹ́yìn. gbajúgbajà akọ̀ròyìn náà sọ pé ẹni tó ń gbé ìròyìn òfégè kiri nípa òun fẹ́ bà orúkọ òun jẹ́ ni nítorí òṣèlú. ó wáá rọ aráàlú wípé kí wọ́n kọ etí ikún sáwọn tó ń gbé ìròyìn tí kì í ṣe òótọ́ nípa òun kiri. Oríyọmí ni kò sí irú ìbanilórúkọjẹ́ tàbí ìjẹ́rìí èké tí ó lè dá òun dúró láti má wá ìlọsíwájú àti ìgbáyégbádùn àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́. ìbéèrè rẹ̀ o tí ìjọba ní láti dáhùn rẹ̀
pé kí ló dé tí ìjọba rókù General Rabe gbà sílẹ̀ àmọ́ tí wọn kò rí òkú olùkọ́ tí wọ́n pa tí wọ́n gé lórí gbà fún àwọn ẹbí rẹ̀. Awuyewuye àríyànjiyàn tún bẹ̀rẹ̀ lẹ́yìn tí ìròyìn kan jáde pé àwọn ajínigbé tí wọ́n mú ajagunfẹ̀yìntì General Abubakar Rabe àti ìyàwó rẹ̀ fi òkú rẹ̀ sílẹ̀ lẹ́yìn tí wọ́n pa á tán. Èyí ló tún ti fa awuyewuye tí àwọn èèyàn béèrè pé báwo lọ̀bọ sorí tí ìnàkí ò ṣe. Wọ́n ní báwo níjọba ṣe rí òkú ajagunfẹ̀yìntì náà gbà lọ́wọ́ àwọn ajínigbé tí wọn kò rí òkú olùkọ́ tí wọ́n pa tí wọ́n gé lórí nípìnlẹ̀ Ọ̀yọ́ gbà padà. Lórí awuyewuye náà ní gbajúmọ̀ akọ̀ròyìn àwùjọ nì Isaac Fayose lójú òpó Facebook rẹ̀ náà gbé àtẹ̀jáde kan jáde pẹ̀lú ìbéèrè tó mú kí ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ sí jíròrò ọ̀ràn náà. Fayose béèrè pé báwo ni àwọn ajínigbé ṣe kọ̀ láti dá General Rabe náà sílẹ̀ nígbà tó ṣì wà láàyè ṣùgbọ́n tí wọ́n gbà láti fi òkú rẹ̀ sílẹ̀ lẹ́yìn tí wọ́n pa á tán. Gẹ́gẹ́ bí Fayose ṣe sọ, ọ̀kan lára àwọn ohun tó ń fa ìyàlẹ́nu jùlọ ni àwọn tí wọ́n láwọn lọ gba òkú náà lọ́wọ́ àwọn ajínigbé àti bí wọ́n ṣe sọ àsọyépọ̀ fún ìtúsílẹ̀ òkú náà. Ó ní àwọn ìbéèrè pàtàkì wọ̀nyí yẹ kí àwọn aláṣẹ ìjọba àti ẹbí olóògbé náà dáhùn rẹ̀. Fayose wá tọ́ka sí ti olùkọ́ tí àwọn ajínigbé agbébọn pa tí wọ́n gé lórí sí àhámọ́ wọn. Ó béèrè pé kí ìjọba ó dáhùn ìdí tí wọn kò fi tú òkú olùkọ́ náà sílẹ̀ fún ẹbí rẹ̀ láti sin nígbà tí wọ́n sọ pé wọ́n fi òkú General Rabe sílẹ̀ fún àwọn ẹbí tiẹ̀. Akọ̀ròyìn náà Fayose ní èyí fi hàn bí ìjọba ti rí pé wọ́n máa ń rólé apá kan dá apá kan sí ni. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ohun tí ìròyìn sọ ni pé àìsàn ló pa ajagunfẹ̀yìntì General Abubakar Rabe àmọ́ ìbéèrè ibẹ̀ ni pé ta ni onímọ̀ nípa ìṣègùn òyìnbó tó ṣe àyẹ̀wò àìsàn náà àti bóyá wọ́n ṣe àyẹ̀wò autopsy mọ irú ikú tí ó pa gan láti fi mọ ìdí rẹ̀ pé àìsàn ló pa á lóòótọ́. Ṣé láti ìgbà tí wọ́n ti kéde ikú ajagunfẹ̀yìntì náà tí wọ́n ló kú sí àhámọ́ àwọn ajínigbé pé àìsàn ló pa á ní ọ̀rọ̀ rẹ̀ ti fa oríṣiríṣi awuyewuye lójú òpó ayélujára. Ńṣe ní ọ̀pọ̀ àwọn èèyàn béèrè pé kí àwọn tí ọ̀rọ̀ kàn tó fi mọ́ ìjọba àpapọ̀ tan ìmọ́lẹ̀ sí bí General náà ṣe kú. Bákan náà làwọn èèyàn míì sọ pé kí àwọn èèyàn sọ ẹnu wọn kí wọn ó yé gbé ìròyìn tí kò jọra wọn lórí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní kí wọn ó jẹ́ kí àwọn tọ́rọ̀ kàn àti ìjọba ó fèsì pé ṣé lóòótọ́ ni ajagunfẹ̀yìntì General Abubakar Rabe kú sí àkàtà àwọn ajínigbé nípa àìsàn àti pé ṣé lóòótọ́ ni àwọn agbébọn yọ̀ǹda òkú rẹ̀ láì sanwó ìdóòlà àti pé bí wọ́n bá sọ àsọyépọ̀ gba òkú General Abubakar Rabe báwo ni ti olùkọ́ tí wọ́n gé lórí sínú igbó ṣe jẹ́ tí wọn ò rí òkú tiẹ̀ gbà jáde fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti sìn. Wọ́n yí àtàwọn ìbéèrè míì làwọn èèyàn béèrè pé àwọn tọ́rọ̀ kàn àti ìjọba ní láti fèsì lórí rẹ̀. Mi ò rọ àwọn ènìyàn pé kí wọ́n ṣọ́ra kí wọ́n má ṣe yára ṣe àfojúsùn títí di àsìkò tí àwọn aláṣẹ yóò fi túmọ̀ ọ̀ràn náà síta ní kíkún. Ọọ̀ni Ilé-Ifẹ̀ ṣèdárò olóògbé Kọ́lá Oyèwọ̀. Ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọlá fún ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀. Ọọ̀ni Ilé-Ifẹ̀ ṣe ìdárò àgbà òṣèré Kọ́lá Oyèwọ̀ tó ti dolóògbé. Ọọ̀ni Ilé-Ifẹ̀ ṣàlàyé pé ikú Pa Kọ́lá Oyèwọ̀ ti fi òpin sí àkókò pàtàkì kan nínú eré orí ìtàgé àti ẹ̀kọ́ ìmọ̀ àṣà ọ̀fẹ́ ní Nàìjíríà. Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ní ọjọ́ Sátidé ṣe ìrántí gbajúgbajà òṣèré náà Kọ́lá Oyèwọ̀ ẹni tó kú ní ọjọ́ Ẹtì ní ọmọ 80 ọdún 80 years. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ ààfin rẹ̀ Moses Ọláfárẹ́ fi léde, Ọba Ògúnwùsì ẹni tí ó tún jẹ́ alága fún ẹgbẹ́ àwọn ọba ìbílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣàpèjúwe òṣèré náà gẹ́gẹ́ bí ọlá fún ilẹ̀ Yorùbá tó ṣe àfikún ńlá sí ìtàn àṣà ilẹ̀ Nàìjíríà. Àtẹ̀jáde náà sọ pé àrólé Odùduwà Ọlọ́fin Àdìmúlà àti olórí ẹ̀yà ọmọ Odùduwà káàkiri ayé Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì CFR Ọ̀jájá kejì bu ọlá fún Pa Kọ́lá Oyèwọ̀ àgbà òṣèré amòye eré orí ìtàgé àti aṣáájú àṣà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ọlá fún ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ipa rẹ̀ nínú ìdàgbàsókè eré orí ìtàgé àṣà àti ẹ̀kọ́ yóò máa wà nínú ìtàn títí láì. Ó tún fi kún pé ikú Pa Oyèwọ̀ ti fi òpin sí àkókò pàtàkì kan nínú eré orí ìtàgé àti ẹ̀kọ́ àṣà ní Nàìjíríà. Ọba náà sọ pé Pa Oyèwọ̀ fi gbogbo ayé rẹ̀ ṣiṣẹ́ láti mú èdè Yorùbá àṣà àti ìwà ọmọlúàbí dàgbà nípasẹ̀ iṣẹ́ rẹ̀ lórí ìtàgé àti lójú àwòrán. Gẹ́gẹ́ bí Ọba Ògúnwùsì ṣe sọ,
Pa Oyèwọ̀ ẹni tí a bí ní ọjọ́ 27 oṣù kẹta ọdún 1946 ní Ọ̀bà Ilé ní ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ ọ̀kan lára àwọn amòye eré orí ìtàgé tí wọ́n bọ̀wọ̀ fún jùlọ ní orílẹ̀-èdè yìí nítorí àwọn ìgbìyànjú rẹ̀ sí iṣẹ́ eré àti ilé ẹ̀kọ́ gíga. Ó sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé Pa Oyèwọ̀ jẹ́ ọmọ ìlú Ọ̀bà Ilé, ó lò púpọ̀ nínú ìgbésí ayé rẹ̀ ní Ilé Ifẹ̀ níbi tí ó ti di àyànfẹ́ àwọn ènìyàn tí ó sì ṣe àfikún ńlá sí ìdàgbàsókè àṣà àti ìmọ̀ ní ìlú ìṣẹ̀ǹbáyé náà. Ọọ̀ni tó ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí alágbàtọ́ àṣà Yorùbá, ẹni tí ìṣe rẹ̀ ṣe ìtọ́jú àṣà ìbílẹ̀ tí ó sì jẹ́ ìmísí fún ọ̀pọ̀lọpọ̀ òṣèré, amòye àti àwọn olólùfẹ́ àṣà ní Nàìjíríà àti ní òkè òkun. Ó ní Pa Kọ́lá Oyèwọ̀ jẹ́ ọlá fún ilẹ̀ Yorùbá, amòye tó gbajúgbajà àti aṣojú àṣà tó fi gbogbo ayé rẹ̀ ṣe àgbéga ogún ọrọ̀ ìní wa. Nípasẹ̀ ẹ̀bùn rẹ̀, ọgbọ́n àti ìfaradà rẹ̀ sí iṣẹ́ rere, ó mú ọlá wá kì í ṣe fún Ilé Ifẹ̀ àti ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan ṣùgbọ́n fún gbogbo ẹ̀yà Yorùbá àti Nàìjíríà lápapọ̀. Ọọ̀ni fi kún pé ogún rere tí Pa Oyèwọ̀ fi sílẹ̀ yóò máa jẹ́ ìmísí fún àwọn ìran tó ń bọ̀ pẹ̀lú fífihàn pé ipa rẹ̀ kọjá eré ìdárayá nìkan sí ẹ̀kọ́, ìtọ́sọ́nà àti ìpamọ́ àṣà. Nígbà tó ń gbàdúrà fún olóògbé náà, ọba náà tún bá ìdílé Oyèwọ̀, àwọn ọ̀rẹ́, alábàáṣiṣẹ́pọ̀ àti àwọn olólùfẹ́ rẹ̀ kẹ́dùn fún ìpapòdà akọni tó lọ. Ó sì rọ̀ wọ́n pé kí wọ́n mọ́kàn pẹ̀lú ìgbésí ayé àtàtà àti àwọn àṣeyọrí tí bàbá wọn fi sílẹ̀. Ìjọba ìpínlẹ̀ Katsina nìkan ló lè ṣàlàyé bí wọ́n ṣe gba òkú bàbá mi jáde lọ́wọ́ àwọn ajínigbé. Ọmọ ọ̀gágun olóògbé General Rabe ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ìdílé ọ̀gágun fẹ̀yìntì Major General Rabe Abubakar ti béèrè fún àlàyé látọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Katsina nípa bí wọ́n ṣe gba òkú ọ̀gágun náà padà. Wọ́n ní pé ìjọba nìkan ló lè ṣàlàyé bí wọ́n ṣe gba òkú rẹ̀ nígbà tí ìyàwó rẹ̀ ṣì wà ní àkàtà àwọn ajínigbé. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe ní èdè Haúsá pẹ̀lú DW Haúsá, Isiaka Rabe Abubakar, àkọ́bí olóògbé náà, tako àwọn ìròyìn tó sọ pé ìyá rẹ̀ ti gba òmìnira. Ó mú dá àwọn èèyàn lójú pé ìyá òun sì wà ní ìgbèkùn lọ́wọ́ àwọn ajínigbé náà. Wọ́n jí Abubakar àti ìyàwó rẹ̀ Amina gbé ní 30 oṣù karùn-ún nígbà tí wọ́n rìnrìn àjò lọ́nà Maraba, Musawo, Kafinsole ní ìpínlẹ̀ Katsina. Ìròyìn sọ pé àwọn ajínigbé dá ọkọ̀ wọn dúró nítòsí abúlé Zakin Baure ní agbègbè ìjọba ìbílẹ̀ Matazu níbi tí awakọ̀ wọn ti farapa pẹ̀lú ọta ìbọn. Ìròyìn ikú rẹ̀ ti fa ọ̀pọ̀ àríyànjiyàn káàkiri nípa ohun tó ṣokùnfà ikú rẹ̀ àti bí wọ́n ṣe gba òkú rẹ̀ padà. Nígbà tí wọ́n bi Isiaka pé báwo ni wọ́n ṣe gba òkú bàbá rẹ̀ padà, ó sọ pé ìdílé kò mọ ohunkóhun nípa rẹ̀. Ó sì rọ àwọn ọmọ Nàìjíríà láti béèrè ìbéèrè náà lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Katsina. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè lẹ́yìn tí wọ́n gbọ́ nípa ètò ìsìnkú náà. Ó ní nígbà tí ọ̀pọ̀ ènìyàn rí ìkéde pé àdúrà ìsìnkú náà wáyé ní aago 6, wọ́n sì ń béèrè pé báwo ni wọ́n ṣe gba òkú náà padà. Mo dá wọn lóhùn pé mi ò lè dáhùn ìbéèrè náà, ìjọba ló yẹ kí wọ́n bi nípa rẹ̀. Èmi fúnra mi gan fẹ́ mọ̀ bí wọ́n ṣe gba òkú náà padà. Nígbà tó ń ṣàfihàn ara rẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà, Isiaka sọ pé orúkọ mi ni Isiaka Rabe Abubakar. Èmi ni ọmọ ọ̀gágun Rabe Abubakar tí wọ́n jí gbé tí ó sì padà jẹ́ ìpè Allah. Nípa bí ìdílé ṣe gba ìròyìn ikú náà, Isiaka sọ pé àwọn ti gba ohun tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Àwọn sì gbà pé bàbá òun kú gẹ́gẹ́ bí Saheed, ẹni tí ó kú sí ọ̀nà òdodo. Ó ní alihamdulilayi, ọpẹ́ ni fún Allah. A ní ìgbàgbọ́ nínú Allah. A gbà pé ó kú gẹ́gẹ́ bí Saheed. A sì ní ìdánilójú pé bí Allah bá fẹ́ yóò gba èrè lọ́dọ̀ Allah títí láé. Pẹ̀lú ìbànújẹ́ ọkàn, ó ṣàpèjúwe bàbá rẹ̀ gẹ́gẹ́ bí oníwà pẹ̀lẹ́, ẹni tó bẹ̀rù Ọlọ́run àti olùfẹ́ àlàáfíà tí ó ní ìbáṣepọ̀ rere pẹ̀lú gbogbo ènìyàn. Ó tún sọ̀rọ̀ nípa oríṣiríṣi ìròyìn tó yàtọ̀ sí ara wọn lórí ohun tó fa ikú bàbá rẹ̀. Lẹ́yìn tí ìròyìn ikú ọ̀gágun náà jáde, ọ̀pọ̀ àlàyé bẹ̀rẹ̀ sí káàkiri. Àwọn kan sọ pé ó kú nítorí àìsàn àtọ̀gbẹ àti ẹ̀jẹ̀ ríru, nígbà tí àwọn míì sọ pé ó lè jẹ́ pé ejò bù ú jẹ. Ní ìdáhùn sí èyí, Isiaka sọ pé àtọ̀gbẹ
kọ́ ló fa ikú bàbá rẹ̀. Ó sọ pé gbogbo àmì tó wà fi hàn pé ó ṣeé ṣe kó jẹ́ pé ejò bù ú jẹ. Ó fi kún pé ní ti àwọn tó sọ pé ó rìn káàkiri nígbà tó ń ṣàìsàn, Allah ló mọ òtítọ́, nítorí Allah nìkan ló mọ ohun tó ṣẹlẹ̀. Nípa ìyá rẹ̀, Isiaka tako àwọn ìròyìn tó sọ pé àwọn ajínigbé ti tú ìyá rẹ̀ sílẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ìyá òun sì wà ní àkàtà àwọn ajínigbé. Ó ní títí di àsìkò yìí ẹnikẹ́ni tó bá sọ pé àwọn ti dá a sílẹ̀ ń parọ́ ni. Èmi Isiaka Rabe ọmọ General Rabe Abubakar ń sọ ní kedere pé wọn ò tí ì dá a sílẹ̀, ó sì wà ní àkàtà wọn. Nígbà tí wọ́n bi pé kí ló fẹ́ fi ránṣẹ́ sí ìjọba lẹ́yìn ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ sí ìdílé wọn, Isiaka sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ò fẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Katsina pé ó lọ́wọ́ nínú ọ̀rọ̀ náà, ṣùgbọ́n ojúṣe àbójútó àti ààbò àwọn aráàlú wà lọ́wọ́ ìjọba. Ó ní a kò fẹ́ dájọ́ láàrin ènìyàn àti Allah nítorí a mọ̀ pé Allah máa ń dáhùn sí igbe àwọn ẹni tí wọ́n bá yàn jẹ nígbà tó bá ké pè fún ìdájọ́. Ó tún sọ pé a kò sọ pé gómìnà fúnra rẹ̀ ló ṣe èyí tàbí tọ̀hún, ṣùgbọ́n ó ní láti dáhùn sí ohun tó ṣẹlẹ̀ torí òun ni gómìnà. Ẹnikẹ́ni tí a bá fi sí ipò olórí sì ni bàbá, ìyá àti alábòjútó àwọn ènìyàn. Ní ìfiránṣẹ́ tààrà sí gómìnà ìpínlẹ̀ Katsina, Isiaka sọ pé kí Allah máa tọ́ sọ́nà kí ó sì máa ṣọ́. Ní tiwa a sì ń dúró de ìyá wa. Nínú ìgbìyànjú Abubakar láti dóòlà Abiola kúrò lẹ́wọ̀n ni wọ́n kéde ikú Abiola. Ààrẹ ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. Ààrẹ ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ ní ọjọ́ àbámẹ́ta pé olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí ọ̀gágun fẹ̀yìntì Abdulsalami Abubakar gbìyànjú láti rí dájú pé wọ́n tú ẹni tó jáwé olúborí ìdìbò ààrẹ ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 Olóyè MKO Abiola sílẹ̀ kí ó tó kú lójijì sí àhámọ́. Ó ṣàlàyé pé ọmọ Abiola, Kọ́lá Abiola, ti dé Àbújá láti mú bàbá rẹ̀ lọ sí ilé nígbà tí ìròyìn ikú rẹ̀ jáde. Ọbásanjọ́ sọ èyí níbi àfihàn àwọn ìwé mẹ́ta tí wọ́n ṣe láti fi bu ọlá fún Abubakar lákòókò ayẹyẹ ọdún 84 ọjọ́ ìbí rẹ̀ pẹ̀lú àkòrí ogun iṣẹ́ akíkanjú ọmọ orílẹ̀-èdè ní ẹni ọdún 84 tí wọ́n ṣe ní gbọ̀ngàn ìgbàlejò ní ilé ààrẹ ní Àbújá, tí ààrẹ Bọ́lá Tinubu sì jẹ́ ẹni àyẹ́sí pàtàkì. Nígbà tó ń ṣàlàyé àwọn ìṣẹ̀lẹ̀ tó yí ọ̀rọ̀ MKO Abiola ká, Ọbásanjọ́ tún sọ díẹ̀ lára àwọn ìjíròrò ìkọ̀kọ̀ tí òun ní pẹ̀lú Abdulsalami ní àkókò náà. Ó ní ìgbésẹ̀ tó tẹ̀lé ní bá a ṣe tú MKO Abiola sílẹ̀, ó sì máa ń jẹ́ kí n mọ gbogbo ìgbésẹ̀ tó ń lọ. Bẹ́ẹ̀ ni ó tún máa ń ṣàlàyé fún àwọn ẹbí rẹ̀. Kọ́lá ti dé Àbújá láti mú bàbá rẹ̀ lọ sí ilé kó tó di pé ohun tí a kò retí ṣẹlẹ̀. Mo rántí pé ó pè mí lórí tẹlifóònù pé arákùnrin wa ti kú. Ó ṣàpèjúwe Abdulsalami gẹ́gẹ́ bí olórí ọmọ ogun tó lágbára, ọ̀gágun tó ní ìwà ọmọlúàbí, olólùfẹ́ orílẹ̀-èdè àti àlàáfíà. Ọbásanjọ́ tún rántí bí Abdulsalami ṣe ṣàkóso orílẹ̀-èdè dáadáa lẹ́yìn ikú General Sani Abacha ní oṣù kẹfà ọdún 1998 àti bí ó ṣe yára láti yanjú ìdààmú òṣèlú tó yí àtìmọ́lé Abiola ká. Ó ní ó fi ọgbọ́n ṣàkóso ìdàrúdàpọ̀ àti àìmọye wàhálà tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú Abacha. Ó jáde láti inú ìṣòro náà, ó sì bẹ̀rẹ̀ sí tú àwọn ìṣòro orílẹ̀-èdè ká. Wọ́n tú àwọn ẹlẹ́wọ̀n òṣèlú sílẹ̀ tí èmi náà sì wà lára wọn. Gẹ́gẹ́ bí ààrẹ ilé aṣòfin ti sọ, ilé aṣòfin àpapọ̀ náà jèrè láti inú iṣẹ́ náà. Ààrẹ tẹ́lẹ̀ náà tún fi ìgbóríyìn fún Abdulsalami pẹ̀lú bí ó ṣe dá ìjọba alágbádá padà sí Nàìjíríà. Ó sì ṣe àfihàn bí ìlànà ìyípadà sí ìjọba olómìnira náà ṣe yára tó. Ní ìbẹ̀rẹ̀ ayẹyẹ náà, ààrẹ tẹ́lẹ̀ rí Goodluck Jonathan ṣàpèjúwe Abdulsalami gẹ́gẹ́ bí akíkanjú ọmọ orílẹ̀-èdè tí ó fi gbogbo ìgbésí ayé rẹ̀ ṣiṣẹ́ sí Nàìjíríà àti àwọn ènìyàn rẹ̀. Jonathan gbóríyìn fún un pẹ̀lú ìgboyà àti ìfẹ́ àìmọ̀tara ẹni nìkan rẹ̀, pẹ̀lú bó ṣe gbé àlàáfíà àti ìdàgbàsókè lárugẹ ní Nàìjíríà àti bí ó ṣe ìtẹ̀síwájú lẹ́yìn tó kúrò ní ọ́fíìsì. Ó tún yin Abdulsalami fún bí ó ṣe mú ìjọba tiwantiwa dúró ṣinṣin ní Nàìjíríà àti bí ó ṣe fi ipò sílẹ̀ ní àkókò tó yẹ. Ó sọ pé ó jẹ́ àmì gidi láti mọ ọlọ́gbọ́n olóṣèlú. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ àti akọ̀wé sí ìjọba àpapọ̀ Sẹ́nẹ́tọ̀ Anyim Pius Anyim ṣe àfihàn àgbékalẹ̀ ilé ohun èlò Áfíríkà
tó jẹ́ ti Abdulsalami Abubakar hàn àwọn olùkópa. Iṣẹ́ èyí tí ààrẹ Tinubu pa mínísítà fún olú ìlú ilẹ̀ wa Àbújá láṣẹ láti wá ilẹ̀ fún iṣẹ́ náà lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà pápákọ̀ òfurufú ní Àbújá tí ìjọba àpapọ̀ sì ṣe ìlérí láti san owó ìkọ́lé náà. Ayẹyẹ ọjọ́ náà tún ṣàfihàn àwọn ìwé mẹ́ta tí wọ́n pè ní Call of Duty and Autobiography of General Abdulsalami Alhaji Abubakar, Nigeria Grand Patriot, General Abdulsalami Alhaji Abubakar àti Mediating for Peace in Africa, a first script in honor of General Abdulsalami Abubakar. General Yakubu Gowon, olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ rí, ló ṣàkóso ètò náà nígbà tí ààrẹ ilẹ̀ South Africa tẹ́lẹ̀ rí Thabo Mbeki sọ ọ̀rọ̀ pàtàkì pẹ̀lú àkòrí ìyípadà sí ìjọba tiwantiwa àti ìfilọ́lẹ̀ àlàáfíà ní Áfíríkà. Ipò General Abdulsalami Abubakar. Abdulsalami Abubakar di olórí orílẹ̀-èdè Nàìjíríà kọkànlá lẹ́yìn ikú Sani Abacha ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 1998 lẹ́yìn tí ìgbìmọ̀ alákòóso yan late General Isia Bameyi. Abiola, ẹni tí wọ́n fi sínú ẹ̀wọ̀n láti ọdún 1994 lẹ́yìn tó kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ nípasẹ̀ ìjáwé olúborí ńlá rẹ̀ nínú ìdìbò ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 tí wọ́n fagilé. Ó kú sí àtìmọ́lé ní ọjọ́ keje oṣù keje ọdún 1998 lẹ́yìn oṣù kan tí Abdulsalami gba ipò. Lẹ́yìn náà ni Abdulsalami ṣàkóso ètò ìyípadà ìjọba tí yóò fi gbé agbára lé Ọbásanjọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ààrẹ ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 1999. Kàyéfì ńlá ló jẹ́ fún àwọn olùgbé Òde Oríyà níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo bí àwọn agbébọn ṣe yabo ààfin baálẹ̀ ìlú náà Adéníyì Adélànà tí wọ́n sì jí gbé lọ. Gbogbo olùgbé ìlú náà ló sì wà nínú ìpòrúru ọkàn látàrí ìṣẹ̀lẹ̀ náà, èyí tó wáyé ní déédéé aago 8 kọjá ìṣẹ́jú 5 ní àṣálẹ́ ọjọ́ Ẹtì ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 2026. Àwọn olùgbé ìlú náà ṣàlàyé pé àwọn agbébọn 6 ló wọ ààfin náà tí wọ́n sì ṣọṣẹ́ yìí láìsí ẹni tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Ọ̀kan lára ọmọ baálẹ̀ náà tó bá BBC Yorùbá sọ̀rọ̀ ṣàlàyé pé ní òru ọjọ́ Ẹtì ni àwọn afurasí náà yabo ilé bàbá rẹ̀ tí wọ́n sì gbé lọ. Ọmọ náà ṣàlàyé pé ìyàwó bàbá òun tí wọ́n jọ wà ní ààfin lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà wáyé farapa bí àwọn afurasí agbébọn náà ṣe yin ìbọn lù ú lọ́wọ́ ọ̀tún rẹ̀. Ó ṣàlàyé pé àwọn agbébọn náà gbé obìnrin àgbàlagbà kan pẹ̀lú bàbá òun ṣùgbọ́n wọ́n ti tú obìnrin náà sílẹ̀ tí wọ́n sì gbé bàbá rẹ̀ nìkan lọ. Ọmọ náà sọ pé àwọn afurasí ọ̀hún kò tí ì kàn sí mọ̀lẹ́bí láti béèrè owó tàbí ohun mìíràn. Ó rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti ṣàwárí baálẹ̀ náà kí wọ́n sì ṣe ìpèsè ààbò tó péye fún àwọn olùgbé agbègbè ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Jimoh Àbáyọ̀mí ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn ní òwúrọ̀ ọjọ́ Àìkú Sunday. Ọ̀gbẹ́ni Jimoh ṣàlàyé pé àwọn afurasí náà fi ọ̀rọ̀ náà ṣe òru là ń ṣe ìkànnì bí wọ́n ṣe ṣàmúlò òkùnkùn tí agbègbè náà wà láti ṣe ìkọlù náà. Ó ṣàlàyé pé àwọn afurasí agbébọn 6 ló ṣèkọlù náà tí wọ́n sì jí baálẹ̀ Adéníyì Adélànà gbé sá lọ. Jimoh ṣàlàyé pé kété tí àwọn gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà DPO lágbègbè Ọ̀wọ̀ pakitimọ́ra tó sì kó àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò iléeṣẹ́ náà lọ agbègbè ọ̀hún níbi tí wọ́n ti bá ìyàwó baálẹ̀ náà tó ti farapa ní ọwọ́ ọ̀tún rẹ̀ tí wọ́n sì gbé lọ ilé ìwòsàn fún ìtọ́jú. Ó ṣàlàyé pé àwọn ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn igbó tó wà ní àyíká ìlú náà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn láti ṣàwárí ẹni tí wọ́n jí gbé náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Ondo Felix Owago ti pàṣẹ fún àwọn ọlọ́pàá náà láti ṣàwárí baálé ọ̀hún ní kíákíá kí wọ́n sì dáàbò bo àwọn olùgbé agbègbè náà. Ó wá rọ àwọn olùgbé agbègbè náà láti fọkàn balẹ̀ nítorí àwọn ikọ̀ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti dóòlà baálẹ̀ náà pẹ̀lú àrídájú pé wọn yóò fi àwọn afurasí ọ̀daràn náà jófin. Agbésùnmọ̀mí ti ná bọ ilé ìwé ìjọba méjì, olùgbé ìlú sàṣà forílé igbó láti dóòlà ẹ̀mí ara wọn. Ṣebí kójú má rí ibi gbogbo ara lògùn rẹ̀,
èyí ló dífá fún àwọn olùgbé abúlé Kautirari ní ìjọba ìbílẹ̀ Chibok ìpínlẹ̀ Borno tí wọ́n na pápá bora láti sá àsálà fún ẹ̀mí wọn nígbà tí àwọn afurasí agbésùnmọ̀mí tó ṣeéṣe kó jẹ́ ọ̀kan lára Boko Haram tàbí ISWAP ṣèkọlù ní ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé nígbà tí àwọn aṣebi náà dá iná sun iléèwé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní agbègbè kan náà. Gẹ́gẹ́ bí ìròyìn tí Sahara Reporters fi léde, wọ́n ní nǹkan bíi aago 7 ìrọ̀lẹ́ ní àwọn afurasí agbésùnmọ̀mí wọ ìlú ọ̀hún tààrà ni wọ́n dojúkọ iléèwé Kautirika Primary School àti Government Day Secondary School tí wọ́n sì ti ná bọ iléèwé méjèèjì yìí. Kautikari jẹ́ ọ̀kan lára àwọn ìgbèríko ní apá kan Chibok ní ìpínlẹ̀ Borno ló ti lùgbàdì dojúkọ ìkọlù tí kò lóǹkà láti ọ̀dọ̀ àwọn agbésùnmọ̀mí Boko Haram láwọn ọdún díẹ̀ sẹ́yìn, bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ológun ṣiṣẹ́ takuntakun láti lè dẹ́kun ìgbésùnmọ̀mí ní apá ẹkùn àríwá ìlà oòrùn. Ẹ̀ṣọ́ aláàbò kan láti Kautikira ṣùgbọ́n tó ti wà ní ìlú Maiduguri báyìí ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní òun kò tí ì lè sọ bí iná ṣe ba iléèwé náà jẹ́ tó tàbí olùfarakásá kankan báyìí. Bákan náà ni ẹ̀ṣọ́ aláàbò náà tún sọ fún akọ̀ròyìn Vanguard wípé bẹ́ẹ̀ ni àwọn agbésùnmọ̀mí Boko Haram ṣèkọlù sí abúlé wa ní Kautikari ìjọba ìbílẹ̀ Chibok. Ó fi kún pé àwọn ènìyàn tó wà nínú ìlú gan ti sá àsálà fún ẹ̀mí ara wọn bí wọ́n ṣe ti ná bọ iléèwé méjì, iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, àwọn ẹ̀ṣọ́ aláàbò kò tí ì sọ̀rọ̀ lórí ìkọlù yìí tí a sì ń gbìyànjú láti mọ̀ bóyá ẹnikẹ́ni farapa tàbí kú nínú ìṣẹ̀lẹ̀ bí ìwádìí ṣe ń tẹ̀síwájú. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tẹ ọmọ ilẹ̀ Libya kan lákòókò tó ń rìn gbèrègbèrè nípínlẹ̀ Plateau. Ó ní òun wọ orílẹ̀-èdè Nàìjíríà láti Libya àti Niger Republic. Ọmọ orílẹ̀-èdè Sudan kan tó jẹ́ ẹni ọdún 24 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mohammed Saleh Mohammed ni wọ́n ti mú ní ìpínlẹ̀ Plateau lẹ́yìn tí wọ́n rí i pé ó rìn káàkiri ní ọ̀nà tó mú ìfura lọ́wọ́ nínú igbó kan ní agbègbè ìjọba ìbílẹ̀ Mangu. Wọ́n mú afurasí náà ní ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2026 nípasẹ̀ àgbẹ̀ kan tó ń jẹ́ Danjuma Wase, ẹni tó ṣàkíyèsí ìhùwàsí àti ìrìn àjèjì rẹ̀ tó sì ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò. Àwọn ẹ̀ṣọ́ aláàbò sọ fún àwọn akọ̀ròyìn pé ìwádìí àkọ́kọ́ fi hàn pé Mohammed wọ Nàìjíríà láti orílẹ̀-èdè Libya àti orílẹ̀-èdè Niger Republic kí ó tó dé ìpínlẹ̀ Plateau. Lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò, ọmọ orílẹ̀-èdè Sudan náà ni wọ́n ní ó jẹ́wọ́ pé òun jẹ́ ara àwọn èèyàn 4 kan tí wọ́n wọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà àìtọ́ àti èyí tí kò bófin mu. Lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn aláṣẹ ti ń ṣe ìwádìí nípa ìdí tí ó fi wà ní agbègbè náà pẹ̀lú iṣẹ́ àti ibi tí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ yòókù bá wà. Kí Ọlọ́run má jẹ́ ká rìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà, orí kó àwọn arìnrìn-àjò kan yọ lákòókò tí wọ́n rìnrìn àjò lọ lágbègbè Igbó Ọba Old Ọ̀yọ́ National Park. Orí kó àwọn arìnrìn-àjò kan yọ lọ́wọ́ àwọn afurasí jàǹdùkú apànìyàn tí wọ́n ń ṣiṣẹ́ ní ìlú Ìgbẹ́tì lágbègbè Igbó Ọba Old Ọ̀yọ́ National Park ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní òwúrọ̀ ọjọ́ Àìkú. Ìṣẹ̀lẹ̀ yìí sì ti mú kí àwọn ènìyàn máa ṣàníyàn pẹ̀lú bí ìwà àti ìgbòkègbodò àwọn jàǹdùkú ṣe ń gbilẹ̀ sí ní agbègbè náà. Ọ̀kan lára àwọn arìnrìn-àjò náà sọ fún Sahara Reporters pé àwọn gba ìpè tí ó sọ fún àwọn pé àwọn afurasí ajínigbé ti ń ṣèkọlù ní agbègbè náà. Ó ní ìkọlù náà ṣẹlẹ̀ díẹ̀ ṣáájú kí a tó dé Igbó Ọba Old Ọ̀yọ́ National Park. Gẹ́gẹ́ bí ẹni náà ṣe sọ, láàrin agogo 11 òwúrọ̀ bí a ṣe fẹ́ dé Igbó Ọba Old Ọ̀yọ́ National Park, a gba ìpè pé àwọn afurasí ajínigbé ti ṣe ìkọlù ní agbègbè náà. Láàrin ìṣẹ́jú díẹ̀ ní ọkọ̀ àmọ̀tẹ́kùn kan kọjá wa lọ síwájú. Ó fi kún pé ọkọ̀ àmọ̀tẹ́kùn náà dúró ní Ìgbẹ́tì, a sì lọ bá wọn láti sọ ohun tí a gbọ́ lórí fóònù fún wọn. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ wọn tó bá wa sọ̀rọ̀ jẹ́rìí pé ìkọlù kan ti ṣẹlẹ̀ ṣùgbọ́n kò ṣàlàyé ní kíkún. Ó ní òṣìṣẹ́ náà sọ pé àwọn ti fẹ́ ké sí àwọn agbófinró míì láti gbé ìgbésẹ̀. Ìṣẹ̀lẹ̀ tuntun yìí ti mú ìbẹ̀rù bá àwọn olùgbé àti arìnrìn-àjò pàápàá lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́ yìí. Sahara Reporters gbọ́ pé àwọn agbófinró pẹ̀lú àwọn ọmọ
ẹgbẹ́ Western Nigerian Security Network tí a mọ̀ sí Àmọ̀tẹ́kùn àti àwọn ẹ̀ka ààbò míì tí ń ṣiṣẹ́ lórí ìṣẹ̀lẹ̀ náà wọ́n sì ń ṣe àbójútó ohun tó ń ṣẹlẹ̀ ní agbègbè náà. Gẹ́gẹ́ bí orísun míì ṣe sọ, ìkọlù mìíràn tó fa ikú ṣẹlẹ̀ ní agbègbè tó súnmọ́ Ìgbónà ní ọjọ́ Ẹtì, èyí sì ti mú àníyàn pọ̀ sí nípa bí àìsí ààbò ṣe ń burú sí ní agbègbè Ìgbónà. Ó ní ìkọlù kan ṣẹlẹ̀ ní Ìgbónà ní ọjọ́ méjì sẹ́yìn. Awakọ̀ náà kọ̀ láti dúró, ẹnìkan kú, ẹlòmíì sì farapa. Àwọn ìkọlù wọ̀nyí ń ṣẹlẹ̀ léraléra pẹ̀lú bí ìròyìn àwọn ajínigbé àti àwọn apànìyàn ṣe ń ṣẹlẹ̀ ní agbègbè Igbó Ọba náà àti ní apá gúúsù ìwọ̀ oòrùn àti àárín gbùngbùn Nàìjíríà. Igbó Ọba Old Ọ̀yọ́ National Park gbòòrò dé àwọn apá kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn ìpínlẹ̀ alámúlétì rẹ̀ bí ìpínlẹ̀ Kwara tí òun náà ń dojúkọ ìṣòro ọ̀rọ̀ ààbò fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn lẹ́yìn ọ̀pọ̀ ìròyìn pé àwọn ọ̀daràn ń lo àwọn inú igbó àti ilẹ̀ tó nira láti dé gẹ́gẹ́ bí ibi ìfarapamọ́ wọn. Nígbà tí Sahara Reporters kàn sí agbẹnusọ fún ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ SP Ọláyínká Àyànládé, ó sọ pé òun ti rí àwọn ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n òun yóò fi àlàyé síta nígbà tí àwọn bá parí àlàyé kíkún gbà nípa ìṣẹ̀lẹ̀ náà. Ó tó gẹ́ o, ìkọlù ní Kaduna, Katsina, Kebbi, Plateau, Kogi, Kwara tó fi mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkọlù ìjínigbé ìṣekúpani ojoojúmọ́ yìí tó gẹ́ ìjọba ẹ wá nǹkan ṣe sí. Falz ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúgbajà akọrin tàkasúfè tó tún jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ agbẹjọ́rò Fọlárìn Fálànà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Falz the bad guy ti sọ̀rọ̀ tako bí àwọn èèyàn kan ṣe kórajọ síwọ́de tako ìfẹ̀hónúhàn àwọn èèyàn tó ń wọ́de tako ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé ìṣekúpani tó ń wáyé lemọ́lemọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Falz nígbà tó ń sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò kan tó fi síta lójú òpó ayélujára ìkànnì Facebook rẹ̀, ó ní àwọn jáde fẹ̀hónúhàn tako ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé ìṣekúpani tó ń wáyé ní Nàìjíríà. Àwọn ń pariwo pé kí ààrẹ Tinubu ó ṣe ìtúsílẹ̀ àwọn èèyàn tí wọ́n wà nígbèkùn àwọn ajínigbé. Ó ní àwọn ṣe èyí láti sọ̀rọ̀ sókè pàkíyèsí ìjọba lórí bí nǹkan ṣe ń lọ nílùú ní ti ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé ìṣekúpani tó ń fojoojúmọ́ wáyé láwọn ìlú bí ìpínlẹ̀ Katsina, Kebbi, Plateau, Kogi, Kwara tó fi mọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Falz ní lásìkò ìgbà tí àwọn èèyàn ń ṣe èyí fi ẹ̀hónú wọn hàn lórí bí ìlú ò ṣe fararọ̀ tí ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé ìṣekúpani di lemọ́lemọ́. Ó ní àwọn alátìlẹyìn ààrẹ Tinubu kan sì lọ kó ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn jọ láti ṣe ìwọ́de tiwọn tako ìfẹ̀hónú àwọn èèyàn tí inú wọn ò dùn lórí bí nǹkan ṣe ń lọ nílùú. Ó ní ṣe nítorí ohun tí àwọn èèyàn náà fẹ́ jẹ ni tàbí àìmọ̀kan ló ń ṣe wọn gẹ́gẹ́ bí ó ti wí. Ó ní àwọn obìnrin náà wà nínú àwọn èèyàn ọ̀hún o tí àwọn pẹ̀lú náà sì bí ọmọ tiwọn. Ǹjẹ́ tí ó bá ṣe pé ọmọ tiwọn ló wà nígbèkùn àwọn ajínigbé, báwo ni ìbá ti rí lára wọn? Ó ní tí ọ̀pọ̀ wọn ò bá mọ ohun tí àwọn ń rí tàbí tí àwọn fi jáde fẹ̀hónú hàn kí wọn ó jẹ́ kóhun ó láàyè wọn. Ó ní ǹjẹ́ ọ̀pọ̀ wọn mọ̀ pé di àsìkò tí òun sọ̀rọ̀ yìí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n kó wọgbó nípínlẹ̀ Ọ̀yọ́ wọn àti ìrí ìtúsílẹ̀. Ó ní lọ́jọ́ 3 oṣù kejì ọdún yìí ìlú kan bẹ tí wọ́n ń pè ní Wọ́rọ́ nípínlẹ̀ Kwara. Àwọn ajínigbé agbébọn sì kọlù sí ìlú náà ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ di ọjọ́ kejì ni wọ́n fi ṣiṣẹ́ ibi ọwọ́ wọn. Wọ́n pa èèyàn tí kò dín ní 200 tí wọ́n sì jí àwọn èèyàn tó lé ní 100 lọ. Di àsìkò yìí àwọn èèyàn náà sì wà nígbèkùn àwọn ajínigbé ọ̀hún. Ó ní bákan náà làwọn ẹni ibi ajínigbé agbébọn ọ̀hún tó ṣèkọlù sí ìlú Ngose àti ìlú Musa nípínlẹ̀ Borno, ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ kó láwọn ìlú méjèèjì ọ̀hún. Àwọn akẹ́kọ̀ọ́ náà ò tí ì rí ìtúsílẹ̀ títí di òní. Ó ní tí àwọn èèyàn ọmọ Nàìjíríà bá wá kórajọ wọ́de fẹ̀hónúhàn sọ̀rọ̀ sókè pariwo kí ìjọba ó wá nǹkan ṣe lórí ètò ààbò tí àwọn ènìyàn kan wá tún kóra wọn jọ torí ohun tí wọ́n fẹ́ jẹ tako ohun tí àwọn èèyàn tọ́rọ̀ ń dùn sọ pé kí ìjọba ó wá nǹkan ṣe lórí ètò ààbò. Ó ní àwọn akẹ́kọ̀ọ́ náà lè jẹ́ ọmọ tiwọn náà àti pé lọ́nà kan tàbí ìkejì ọmọ wọn náà ni wọ́n. Àìmọ̀kan ló ń ṣe wọ́n tí wọ́n bá sì ń bá a lọ bẹ́ẹ̀ òpin dé nìyẹn. Ó ní àwọn èèyàn ọmọ Nàìjíríà tí wọ́n bá tún tako ara wọn lórí ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí òpin ti dé nìyẹn o. Ẹ fi Tinubu lọ́rùn sílẹ̀ o, kó rí mú mi kó lè ráyè ṣèjọba ṣe ohun táwọn ọmọ Nàìjíríà ń fẹ́. Ìsọ̀rí àwọn èèyàn kan tí wọ́n wọ́de tako àwọn olùfẹ̀hónúhàn June 12 ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ṣé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn bíi ìlú gángan
bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí fún bí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kan ṣe kórajọpọ̀ ṣèwọ́de tako àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n wọ́de tako bí nǹkan ṣe rí nílùú nípa ti àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù, ìjínigbé àti ìṣekúpani tó ń wáyé ní Nàìjíríà tí àwọn èèyàn náà sì ń fi ìfẹ́ hàn sí ààrẹ Tinubu. Nínú fọ́nrán fídíò àwọn èèyàn náà tó hàn dé lórí ayélujára tó ṣàfihàn bí ọ̀pọ̀ àwọn èèyàn náà ṣe gbé onírúurú àtẹ̀jáde bánà àti pátákó tí wọ́n kọ oríṣiríṣi àkòrí sí tí púpọ̀ rẹ̀ jẹ́ èyí tó gbóríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n kọ sí ibì kan pé ó tó gẹ́ kí wọ́n jẹ́ kí Tinubu ó rí àyè ṣe ìjọba. Ọ̀kan lára àwọn olùwọ́de náà tí ó jáde sọ̀rọ̀ sọ pé àwọn kan ló kó àwọn ọmọ ọlọ́mọ àwọn akẹ́kọ̀ọ́ pamọ́ torí pé wọ́n fẹ́ ṣe ààrẹ Nàìjíríà láti fi ba ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu lórúkọ jẹ́. Ó ní gbogbo ète àwọn èèyàn náà ló ti hàn, gbogbo ọgbọ́n tí wọ́n ń dá ni pé kí ààrẹ Tinubu má ṣe rí ìjọba ṣe. Ọ̀rọ̀ yìí àti onírúurú ọ̀rọ̀ míì bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà ń sọ tí wọ́n sì ń pariwo pé àwọn nífẹ̀ẹ́ ìṣèjọba ààrẹ Tinubu, àwọn nífẹ̀ẹ́ Tinubu láti ilẹ̀ yìí títí dé òkè òkun. Ó mà ṣe o, ọmọọṣẹ́ kan gbẹ̀mí ọ̀gá rẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Ó tún béèrè mílíọ̀nù méjì náírà $2 million lọ́wọ́ ẹbí olóògbé náà. Ọwọ́ síkú òfin àjọ aláàbò NSCDC ti ìpínlẹ̀ Kwara ti tẹ ọ̀dọ́mọkùnrin ẹni ọdún 21 kan Soliu Ọlárẹ̀wájú Mujib tí wọ́n fura sí pé ó lọ́wọ́ nínú ìjínigbé àti ìṣekúpa ọ̀gá rẹ̀ Ọlárẹ̀wájú Olúṣẹ́gun Àfọlábí ní ìlú Ìlọrin. Ọlárẹ̀wájú Olúṣẹ́gun Àfọlábí tó yan iṣẹ́ títún iná ṣe láàyò ló jẹ́ ẹni 60 ọdún kí wọ́n tó dá ẹ̀mí rẹ̀ légbodò. Ọ̀gá àgbàjọ NSCDC Abbas Nda Mohammed ló fi ọ̀rọ̀ náà léde lọ́jọ́ àìkú ọjọ́ 14 oṣù kẹfà ọdún 2026 tí a wà yìí ní olú iléeṣẹ́ àjọ náà lẹ́yìn ìwádìí lórí bí olóògbé ọ̀hún ṣe déédéé dàwátì. Gẹ́gẹ́ bí ọ̀gá àgbà náà ṣe sọ, olóògbé ọ̀hún ni wọ́n fi tó wa létí pé ó jáde kúrò nílé lọ́jọ́ 7 oṣù yìí láti lọ yẹ iṣẹ́ iná kan wò ṣùgbọ́n tí kò padà wọlé, eléyìí tó sọ ẹbí rẹ̀ sínú wàhálà. Wọ́n fi ọ̀rọ̀ náà tó ẹ̀ka tó ń tọpinpin ẹ̀rọ ìbánisọ̀rọ̀ NSCDC ní ọjọ́ 11 oṣù yìí nígbà tí gbogbo ìgbìyànjú wọn láti rí já sí pàbó. Lẹ́yìn náà ni àwọn ẹbí olóògbé náà bẹ̀rẹ̀ sí ń gba ìpè láti orí fóònù olóògbé ọ̀hún tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù méjì náírà. Àjọ náà sọ pé mọ̀lẹ́bí olóògbé náà padà tẹ 120,000 naira ránṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ń pè wọ́n ṣe darí wọn. Wọ́n ní níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà ni afurasí ti jẹ́wọ́ pé òun mọ olóògbé náà, òun sì ni òun gbẹ̀mí rẹ̀. Afurasí náà sọ pé òun ti bá ṣe iná rí gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n ìjà ló dé tí orin di òwe láàrin àwọn méjèèjì. Ọ̀gá àgbà NSCDC náà sọ pé ńṣe ni afurasí náà tan ọ̀gá rẹ̀ lọ sí ilé àkókò kan tó wà ní agbègbè Kangilé-Kúléndé ní Ìlọrin wípé kó wá bẹ iṣẹ́ iná kan wò. Ibẹ̀ ni afurasí náà ti kọlù ú tó sì pa á. Lẹ́yìn náà ni ó gba fóònù rẹ̀ tí ó sì ń padà lo fóònù náà láti béèrè owó lọ́wọ́ ẹbí olóògbé. Nínú ìwádìí NSCDC ni afurasí ti mú wọn lọ síbi ìṣẹ̀lẹ̀ náà, wọ́n sì rí ibojì kékeré kan tí wọ́n fura sí pé ibẹ̀ ni ó sin òkú olóògbé sí. Abbas wá sọ pé ìwádìí sì ń tẹ̀síwájú, lẹ́yìn náà ni àwọn yóò fa afurasí náà lọ sí ẹ̀ka tó bá yẹ láti tẹ ìwádìí àwọn síwájú. Ó wá rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Kwara pé àjọ NSCDC kò ní yẹsẹ̀ nínú dídáàbòbò ẹ̀mí àti dúkìá aráàlú.